gbọ́ lábẹ́rì èyí tí mo tún ń gbede. adúpẹ́ f'Olódùmarè ọba tó tóbi tí ń gbébi tó tóbi ọba tó tún sọ wa lọ́jọ́ tòní ọlọ́run àṣìbà lọ́wọ́ Olódùmarè ọba ọ̀gá àgbà àṣìbà lọ́wọ́ gbogbo ládéládé àṣìbà lọ́wọ́ gbogbo lóyè lóyè bẹ́ẹ̀ la júbà lọ́wọ́ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń sọ ká tó máa sọ orúkọ ti tèmi náà Muhammadu Saheed ọmọ wọn ní olódò ọba. ọlọ́run ọba ọ̀rọ̀ nítorí pé látètè kan ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ìwọ gangan ni ọ̀rọ̀ náà a mà tún dé sórí ètò lónìí o bó o ṣe ń bá wa ṣe ní gbogbo ìgbà torí àlè dáṣe láì jẹ́ wípé bóyá ìwọ ọlọ́run lọ́wọ́ sí i bó o ṣe ń bá wa ṣe ní gbogbo ìgbà àtútù dé lónìí tó wá bá wa ṣe o nítorí pé ìwọ lọ́ba tí bá ẹ̀dá ṣe é bó o bá lọ́wọ́ sí nǹkan á dàbí bẹ́ni yẹn pé kò mọ nǹkan kan ṣe àmọ́ tí ìwọ ọlọ́run bá lọ́wọ́ sí bẹ́ni yẹn ò bá mọ nǹkan ṣe tẹ́lẹ̀ yóò wá di pé mọ̀ ọ́ ṣe ògo ni forúkọ rẹ lẹ́ẹ̀kan sí wọ́n ní ọlọ́run fi wá sílẹ̀ àti lọ níjẹjọ́ àtàbí tẹ́tẹ́ àdàbí ọgbọ́n aláǹpadà bọ̀ lónìí àti wá padà dé lónìí ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa nílé àti dé o sórí ètò yín ètò wa ètò tó ẹ̀rọ wa pé a mọ̀ sí orí ló ní ṣe lètò ẹ̀dá láyọ̀ mọ́ àní orí ló ní ṣe lètò ẹ̀dá láyọ̀ mọ́ orí ló ní ṣe lètò ẹ̀dá láyọ̀ mọ́. orúkọ tèmi tí èyí padà omi àjàlá Olútáyọ̀ Babátúndé with God ẹjẹ́ abọ́ sínú ètò ká gbára kàsídà kí gẹ́ẹ́ lórí ló ní ṣe ìdálé lórí ẹ rí i pé kó tó di pé ìyá ga láyé ojú rẹ ti máa rí dandan ni kójú ẹ̀rí Saheed kò sí gbójú rẹ ṣe ní rí. èmi ò tiẹ̀ rẹ̀ nìkan tó ga tó wá jẹ́ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló ti ga kò sóńtàn kò sí kò sóńtàn. àwọn Yorùbá sọ̀rọ̀ wọ́n ní ẹni tí ó ga ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ kọ̀kọ́ tẹ́rẹ́. yóò tẹ iyùn ní wọ́n pé ojú ó rí tó máa bí léèrè pé wàá máa ṣàlàyé yóò gbà ṣé pé yà jẹ irú bẹ́ẹ̀ ṣé wàá ń gbé mọ́tò yìí. àdéhùn ẹlòmíì mọ nǹkan kan ẹlòmíì mọ nǹkan kan yóò bá lẹ́yìn tí ń gbé mọ́tò bọ̀gìnì lọ yóò ní kó má sì dàbí lágbájá kó sì dàbí lágbájá kó lọ wá. kò mọ́tò mi ò ní kó ti rọ àrùn kó tó wá dáa fún. tójú lágbájá rí kò bẹ́ẹ̀ pé kójú tòun ó rí. fún gbàgbọ́ àpòjú ẹ̀ rí àbí. orí ní báyàn ṣe gẹ́gẹ́ bí orúkọ ètò wa pé orí lórí ṣe ẹ̀dá láyọ̀ mọ́ táwọn gbé yẹ̀wò lọ́sọ̀ọ̀sẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sìn wọn àti ẹ̀fẹ́ fojú la nǹkan kan kọjá owó òòjọ́ ni gbogbo wọn wá káàkiri. owó òòjọ́ ni mo ò rí ọjọ́ iwájú wọn mọ́. ẹ̀rí pẹ́lẹ́ mi tí ò àní mọ́rọ́ Saheed mo ń dán lóhùn. mọ́rọ́ mi ogún ọdún kan ó ní kàkà kó o fi ṣiṣẹ́ tó ń bá fẹ́ mọ̀ ṣiṣẹ́ oṣù nísìn tí sẹ́yìn ò bá ti wọ bí 150,000 ọ̀nà mọ̀jẹ̀kú ọmọ ogún ọdún. ewu àwọn bàbá àjọhún tí máa ń lo ìṣẹ́mi wọn máa ń lo 110. nípa kíni. máa ń lo 100 years 80 years. láyé ṣùgbọ́n àwọn tò ní pẹ̀lú eré tó ń sá kìjàkìtà. eré àṣàfẹ́ nígbà tí wọn ò fẹ́ fojú dà nǹkan kan wọn ò fẹ́ fèsì kankan rárá. wọn ò dúró dorí wọn ò dúró dàsìkò wọn. bẹ́ẹ̀ ni mo ò dúró dàsìkò wọn rárá. kí wàá ló fọ àlẹ́ mi gan yóò tún gbé bùkátà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ń bẹ́ẹ̀ lu èbò lórí. nítorí ẹgbẹ́ mi ò rí ibi tó wà. kò lè ṣàlàyé rẹ̀ tán. kò sí sọtẹ́ bó ló ṣe ṣe sọtẹ́. gómìnà tí ń bẹ́ ń bẹ̀ lónìí. ẹnjìnìà Ṣèyí Mákindé èmi àti wọn jọ wà ń jẹta níbo wọn wà. èmi náà wà ń bẹ. kígbà bàbá kí bọ́ọ̀lù mọ́lẹ̀ àbíjú àná ọ̀rọ̀ èmi lẹ́nu àkọ́kọ́ tí wọ́n kọ́ bọ̀lẹ̀ wọ́n. bọ́ọ̀lù sì go straight. bọ́ọ̀lù kan go straight nígbà tí ò tiẹ̀ mọ bọ́ọ̀lù gbà. nítorí gbìyànjú láti sọ ní pé. èyí mò ń sọlá ni pé kí gómìnà tó di gómìnà. bẹ́ẹ̀ ni. àìmọye ìgbà tí ó lọ dìbò pẹ̀lú àwọn àtẹwọ́ ẹgbẹ́ wọn. iye tí ẹ̀ tún kọ́ o. nígbà tí bàbá wà ní èwe bàbá tiẹ̀ sọ kẹ́kẹ́ pé báwo làwọn òṣèlú àwọn ti ń tajà lọ́jà nítorí pé àwọn gan forí àwọn kiri búrẹ́dì rí bẹ́ẹ̀ nǹkan àwọn ọmọ sìn ọmọ òun náà gbọ̀jálè lórí. a ní ìlú òun tóun ti kọjá ìlú òun lòun mọ̀ tajà òun tóun jáde yunifásitì òun tóun Saheed jágórí díẹ̀ sí ká tó mú un táàmù ká máa lọ ilé kéré torí àlàfẹ́ ṣe lónìí torí àkókò wa torí bọ́ọ̀lù torílẹ̀-èdè Nàìjíríà fẹ́ gba iléeṣẹ́ kírìmù ń lọ bẹ̀. bẹ́ẹ̀ni ajọ́ lọ́nì.
àjọ ń lọ ní. kí ló wọ̀. mọ̀wọ́ rí yá parí ẹ̀tọ́ mi. ẹ jẹ́ kó rí ẹgbẹ́ jáde. ìbò òǹtẹ̀hún sára ilé já ẹnìkan kọ́ orí mi. nísìnyí tọ́lọ́ wọn bá òní ìdàgbà. tí mo lè jẹun lẹ́ẹ̀mẹ́ta àti ẹ̀kánú. ẹni bá pé kí n má jáyé mi àìlè. jẹ́sọ̀rọ̀ ní dọ́bọ̀ fóònù ẹ̀rí. jẹ́sọ̀rọ̀ ní bí sáàtì ọba ẹ̀ka ọ̀. jẹ́sọ̀rọ̀ ní dàkúrákúdà. lọ́wọ́ ìbò kò ní gbọ́kọ̀ọ́dà ìlágbára ọlọ́run o lágbára aláwọ̀ àbí. ọjọ́ yìí máa yé. Òṣogbo ara alẹ́ pẹ̀lẹ́ èrò ọ̀nà kódà ní kò ṣe é kán kẹ̀kẹ́ ẹni abínibí tí ń dà ọ́ ẹlẹ́dà òde èṣùbà wò. ọmọ ẹ̀yà òde èṣùbà wò ìkúlẹ̀ abiyamọ ọlọ́ẹ̀jẹ̀ tó dá wà papọ̀ ibi yóò kó lè pọ̀ sí àràjọ bí adájọ́. obì agbẹ́ngà rí ọwọ́ yìí o ṣe rí ọ̀pọ̀lọpọ̀ etí ẹ̀ bá ṣe pà lọ gbá bọ́ọ̀lù ẹ̀ bá gbádùn wa dáadáa. bẹ́ẹ̀ni. ẹ wo barista tó ń kọrin lọ́wọ́ nígbà mo kọ́kọ́ gbọ́ orin ẹ̀rù ọlọ́run sì bà mí wípé ọ̀pọ̀lọpọ̀ ló wọ́n sọ pé bàrí ń jayé ń yọkùn ẹ̀rù bàbá ó lọ ń já bí àkáàkiri. o mọ tójú bàbá ti rí ni. ojú wọ́n rí. ó ṣe kọ̀ǹdọ̀ dánwò. tẹ́gbẹ́ nìyẹn. ó ṣe sọ́jà dánwò. kó tó wá lọ bọ́ sí fún. kó tó di wípé wọ́n bọ́ sójú ọ̀nà. wọ́n á bọ́ sójú ọ̀nà. inú ni wípé èèyàn kọ̀ọ̀kan wá ọ̀nà káàkiri. èèyàn kọ̀ọ̀kan sọ̀rọ̀ ẹnu yẹn. ibi èèyàn bá ti ń wá ọ̀nà káàkiri yẹn. yóò ti wá já ojú ọ̀nà yẹn lèyìn ó ti dójú ọ̀nà bọ̀tà wọn náà sì wọn àti ẹ̀fẹ́ pẹ́kọ̀rọ̀ wọ́n fẹ́ bọ́ gbagba ni. inú ni wípé kò sí sùúrù lérè mọ́ ọlọ́ọ̀tún kálukú ló wà. ẹ̀yin ìwé ìwé yìí ẹ̀jọ̀ ojú rí ẹ̀wọ̀ ìkàjú lọ́wọ́ tọ́pọ̀lọpọ̀ fún bọ́ọ̀dì ọ̀kadà. bẹ́ẹ̀ni. tẹ bá bí ọlọ́kadà mí ìpèsè wo ló ṣe àwa òṣìṣẹ́ kankan. àwọn tó wà ń jọ tó bá fẹ́ kọ́ sí ọwọ́ wọ́n kọ́ ọdún 5 bẹ́ẹ̀ni ọdún 4 yóò sì lálùbáríkà ó sì yanjú. bọ̀dá ẹ pàwọn náà sí inú ẹ̀. ọmọ ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tí bá ti lọ ọmọ ṣe ó kọ̀ sí ọdún 5. níjọ́ iṣẹ́ tí bá ti lọ níjọ́ kejì tó kò fún lówó kò lọ bí sẹ́yìn ò mọ́ ní. ọ̀gá jẹ tó bẹ́ẹ̀ lọ́mọ láyè sí i gẹ́gẹ́ tọ́kadà ń bẹ́lẹ̀ tí máa ń wá ń bẹ́lẹ̀. tí má ti lọ húhúhú sí. ọ̀gá jẹ tó fẹ́ mọ̀mọ́ tó fẹ́ kọ́mọ ṣẹ́gan láyè sí i gan o gbọ́dọ̀ mọ̀ ṣe ọmọ ṣẹ́gbàmọ́bìnrin yìí ní pọ́ọ̀tù náà fọmọ ní nǹkan níbi ayédèdú yìí. kódà tó dàbà pawó tó pọ̀ tó kàn pé gba 1,000 àtúmọ̀ wípé àtàbíwó tá a pa ọmọ níbi ọ̀dẹ mẹ́rin àbúrò rẹ̀ kan pọ̀ ní. àmúgbọ́ ló bá ọ̀gá rẹ̀ mú lè kó nígbà ọ̀rọ̀ púpọ̀ wọ̀ ẹ̀ mọ́nu. àbúrò rẹ̀ ni nígbà ọ̀gá rẹ̀ wá mú dé látẹ̀kù ó sì ìgbà tí mò ń pè bá sọ̀rọ̀ pé máa lọ bí iṣẹ́ ó sì tó bá rí àfi nígbà tó kọ́lẹ̀ ó sọ pé àṣìṣe báyìí ọ̀gá gbayé báyìí 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 mo ní kí wá ní gbogbo nǹkan ebi sí ọ̀gá ni wọn náà dúró dákòókò rẹ̀ ó ní bọ̀dá ọ̀gá òfin mi ní nǹkan kan bẹ̀ mo ní àwọn tó ti bí ọ̀gá rẹ̀ ìtọ́jú rẹ̀ ti rí. kò tiẹ̀ bí nígbà tó ga tèmi gan ti tí ẹ̀gbà ìgbà tẹ̀ ń kọ́ṣẹ́ kí lójú yín rí. yóò ṣàlàyé fún un. àwọn ẹgbẹ́ tá a dé cream radio lónìí tá à ń sọ̀rọ̀ sí kò ní tójú wárí ni. orí tójú ti rí. ó mọ bí stúdíò kan tó ní lọ ilé tó sùn mọ̀ jíwọ́ láti. tẹ́lẹ̀ ọjọ́ wa tòlẹ́ èsì lè fẹ́ yá lórí báyìí. mo rántí ọjọ́ tó gbọ́rọ̀ kan ṣé
ṣé orí mi ní fi wọ ọrùn búrẹ́dì wà fún ọjọ́ ní. káwá sọ wípé àgbọ̀wá jáde lónìí. ọlọ́run sọ Saheed káwá sọ pé àní lọ ọbẹ̀ mọ́ bó o láṣẹ dérú ilé iṣẹ́ yìí. àbí o kò sọ bọ́dà fẹ́ dá sí bá a ṣe dérú ilé iṣẹ́ yìí. kò sí pé yẹn ṣe fẹ́ ṣe tí ò ní rí wí. kò sí. tí ò fi ní rí ìtàn ayé rẹ̀ sọ. ọ̀pọ̀lọpọ̀ wa ò fẹ́ rí ní Saheed. ọ̀gá wa tó ní ọ́fíìsì tá a wà yìí. bàbá ń sọ̀tàn lọ́jọ́ kan fún ọ. olóyè ń sọ̀tàn lọ́jọ́ kan fún ọ kìtì tásìkò. já fìyẹn lẹ́nà. ẹ̀ǹgbà gbòòrò inú mọ̀tọ́ wọn. n tó ń ṣẹlẹ̀ báyìí Saheed nítorí pé àti àwọn ìyẹn wa látẹ̀kọ́ ti fún wa lọ́wọ́ wípé a ti fẹ́ bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ní sì ń lọ ọbẹ̀ torí fúláìtì ń bẹ lálákíá ǹjẹ́ olóòkọ ǹjẹ́ ò dágbére rẹ àbí ò ní dágbére kémi náà lọ́ntẹ̀ ní ọjọ́ ti lọ. bọ́ọ̀lù máa dágbére fáwọn aráàlú ṣùgbọ́n kesi ti dágbére títí tó sọ ní ti kí ni. dágbére járe eléjàre díẹ̀ lórí nǹkan ní nǹkan. ilé ti yá ilé ọmọ ìyá àgbẹ̀ ẹ̀kọ́ ilé sọ̀rọ̀ àlejò ilé ti yá orúkọ ní tèmi ní Muhammadu Saheed ọmọ wọn ní gbòòrò olódò ọba a tún gbọ́ ra wa nígbà míì. ẹ ṣe gbogbo ẹ̀yin tó tẹ̀ ń gbọ́ wa alákòókò tó nǹkan torí iléeṣẹ́ wa lọ sí láti lọ sí pápá àṣeré wa ní Èkó Teslim Balógun láti lọ gbé bọ́ọ̀lù náà ní kínní ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ lè ti kúrò ń bẹ̀ ẹ wo bọ́ọ̀lù yẹn live lórí Facebook lórí YouTube lórí gbogbo social media pátápátá à ń lọ ní báyìí ẹ pàdé wa níjọ́ mẹ́jọ lórí ètò wa kan náà ní Orilonise orúkọ tèmi ní Àjàlá Olútáyọ̀ Babatunde with God fóònù nọ́mbà mi ní 08033812906 ó dàbọ̀.